Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ ọkùnrin aláwàdà lórí ẹ̀rọ ayélujára Bàbá Alado òun náà ni àmúwá fún yín. Mo wo fídíò kan eléyìí tí Bàbá Alado èyí tó ṣe ní nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn nípa Alhaji Oriyomi Hamzat. Ọkùnrin yìí ó fọ́gbọ́n yánga tá a bá ní parọ́ fúnra wa nínú fídíò yẹn. Ó tú ọ̀pọ̀lọpọ̀ nínú àjọṣe tó ti wà láàrin òun àti Alhaji Oriyomi Hamzat. Pàápàá jùlọ lásìkò tí ètò ìdìbò tí campaign lọ lọ́wọ́, ètò ìdìbò ọdún 2023 láti yan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tú àṣírí tí òun àti Alhaji Oriyomi Hamzat tí wọ́n jọ ṣe lórí ṣíṣe campaign pípolongo ìbò fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà, nígbà tó fẹ́ dìbò wọlé ní ẹlẹ́ẹ̀kejì, ìyẹn gómìnà engineer Ṣèyí Makinde. Àti lẹ́yìn tí wọ́n dìbò tán tí engineer Makinde tó wọlé ẹlẹ́ẹ̀kejì, ó sọ bí wọ́n ti jọ bẹ̀rẹ̀, ìyẹn òun àti Alhaji Oriyomi Hamzat àti ohun tó gbẹ̀yìn wọn. Ṣé kìí ṣe wípé nǹkan kan ń ṣẹlẹ̀ àbí kí ni ẹ̀yin rò pé ó ń ṣẹlẹ̀ gan-an? Ṣùgbọ́n kẹ́ ẹ tó sọ ohunkóhun, mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí Bàbá Alado ọ̀rọ̀ tó sọ. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Ẹ wàá wò wípé kí ni ń ṣẹlẹ̀, kí ló dé, kí ló tún fa gbogbo àṣírí tí Bàbá Alado tó tún tú jáde yìí. Ó mà lágbára o. Ẹ wò ó, kí n má pọ̀ lọ́rọ̀, ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ tí Bàbá Alado, ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ tó sọ, àṣírí tó tú nípa òun àti Alhaji Oriyomi Hamzat, ẹ jẹ́ á jọ gbọ́. Alhaji Oriyomi dá ìwò yẹn ní Alhaji Oriyomi fi ọ̀rọ̀ tèmi gangan ṣe use and done lọ. Ó máa ń kà fún mi láyé àti lọ́run.